gbogbo ọmọ Ṣakí tí ó ń darapọ̀ mọ́ Ṣakí lọ́mọ wà so a ti wà ní ìlú Chikanda lọ́wọ́lọ́wọ́ báyìí excuse me so ìlú Chikanda ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí so pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba ní òkè Ògùn so níbi àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Chikanda so ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ ní ilé epo tí no. Okay, journalist. So yes, he's a journalist, sir. He's a journalist, sir. So Sorry. gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ so a wà ní ìlú Chikanda báyìí ìlú Chikanda ni a wà so níbi ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ní ilé epo tí wọ́n fi jóná ń bí so ibẹ̀ ni a wà lọ́wọ́lọ́wọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa. Àwọn agbófinró wọn wà wọ́n dẹ̀ ti fi wọ́n ti fi dá wa lójú wípé òun kábù àwọn onígbà tẹ́lẹ̀ tọ́lẹ́tìmẹ̀ntì àwọn onígbà náà ó ti gbọ́ ẹ jẹ́ ká rí àwọn tó wà bẹ́ẹ̀. So I don't want to excuse me. Yes, you all everything. Good, bye. Fún àǹfààní gbogbo àwa tí à ń darapọ̀ mọ́ wa so ìlú Chikanda iná ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn lọ́balọ́ba gbogbo òkè Ògùn nípa ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ so ẹ ṣeun púpọ̀ fún ìdarapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí. So inú àwọn Yorùbá Chikanda inú wọn ń dùn láti rí wa níbí lénìí so ilé epo tí wọ́n fi jóná so iná ni à ń wò yìí Wasim Resources Limited so iná ni à ń darapọ̀ mọ́ yìí so inú wa dùn láti mítì. Yes, sir. So ìlú Chikanda la wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn ọmọ Ṣakí tí wọ́n ń gbà wá lálejò ń bí àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ so nípa àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ so excuse me ẹjọ excuse me so lára àwọn machine tí wọ́n fi jóná iná ni à ń wò yìí so odidi sọ́ọ̀bù tí wọ́n fi jóná ẹ̀. excuse me.
Excuse us. Hello. Yes. Hello. Shop. All shop now. It's a shop. So inú àwọn Yorùbá Chikanda ń dùn láti rí àwọn ọba lọ́ba òkè Ògùn àbẹ̀ látorí ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí bóyá ká máa rọ̀ ẹ jẹ́ ká rọ̀ ohun tí kábíyèsí ó máa wí fún wọn kí wọ́n lè gbọ́ bẹ́ẹ̀ ni. Bàbá ìlọ gbogbo bíkíbi nǹkan ti bàjẹ́ adúpẹ́ pé ẹ̀mí wà ẹgbọ́n adúpẹ́ pé ẹ̀mí wà adúpẹ́ pé ìjọba náà ti káàkiri àwọn náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ní tó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run Ọba kò ní sógun kò ní sọ́tẹ̀ kò ní sógun bẹ́ẹ̀ ni kò ní sọ́tẹ̀ ẹ máa bára yín ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní ká mọ̀ sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ọba nǹkan tí ìjọba bá lè ṣe fún yín gbogbo tí ìjọba bá lè ṣe fún wa ní àwọn nǹkan tí nǹkan wọn bàjẹ́ ní nǹkan tó bàjẹ́ Ọlọ́run àṣẹ ìjọba ṣe fi àwọn oníjọba ó ṣe gbẹ fún wa tó kẹ́ fọkàn balẹ̀ wọ́n ní ká fọkàn balẹ̀ kò tó mọ̀ sókè mọ́ wọ́n ní ká má bẹ̀rù àwọn agbófinró wa wọ́n náà agbófinró wa wọ́n wà níbí báyìí wọ́n wà níbí báyìí wọ́n máa kò ní sẹ́ni tí ó ṣe jàǹdùkú kan mọ́ kò sẹ́ni tí ó ṣe jàǹdùkú kan mọ́ torí pé a ti wọra wa wọ́n náà ti wọra wa a ti fọ́mọ wọn a ti fẹ́ mọ wọn àwọn náà ti fọ́mọ wa àwọn náà ti fẹ́ mọ tiwa a ti dọ̀kan náà a ti dọ̀kan náà èṣù ló délẹ̀ ilẹ̀ Ọlọ́run ní dárú rẹ̀ mọ́ ọmọ tó ṣe ká sọ fún yín o wọ́n ní ká wí ọmọ tó dálẹ̀ wọ́n lọ́mọ tó dálẹ̀ àti declare wanted wọ́n láti declare wanted níbikíbi tá a bá rí a máa mú wọ́n níbi kí sábà bá mú because tá a bá mú wọ́n tó tá a bá mú ẹlòmíì ò tún ṣe èyí tó burú jù ìlọ́nà ẹgbẹ́ ìṣẹ́ tó jẹ́ yìí lọ so wọ́n láwọn méjì ni wọ́n àmọ́ nephew wọ́n láwọn ọmọ nephew àwọn ẹnìkejì mi ò mọ orúkọ wọ́n láwọn ọmọ ẹnìkejì ṣùgbọ́n ibikíbi tá a bá rí wọn wọ́n bí kí tá a bá rí wọn ẹ jẹ́ ká gbọ́ wọ́n náà jí ká gbọ́ má fọwọ́ bò mọ́lẹ̀ wọ́n ká má fọwọ́ bò mọ́lẹ̀ pé tá a bá fi ìyà jẹ wọ́n tá wọ́n fi ìyà jẹ wọ́n ṣe ìtọ́jú yìí lọ wọ́n náà ṣe ìtọ́jú yìí lọ Ọlọ́run ní jẹ́ ká rógun Ọlọ́run ní jẹ́ ká rógun ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀ wọ́n ní ká gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe ọ̀kan ló ṣẹlẹ̀ níbàdàn ní ìjẹta yẹn wọ́n lọ́kọ̀ ṣẹlẹ̀ níbàdàn ìjẹta ta ni wọ́n fẹ́ mú sí wọ́n ta wọ́n fẹ́ mú sí bọ́ǹbù lọ́kàn dúdú wọ́n ní bẹ́ẹ̀ mú kẹ́ dáhùn ní ilé dẹ̀ wálẹ̀ ilé dẹ̀ wálẹ̀ ẹ̀mí lọ sí èèyàn
mẹ́tàdínlọ́gọ́rin. èyàn mẹ́tàdínlọ́gọ́rin. wọ́n gbé lọ sọ́sítù. wọ́n gbé lọ sọ́sítù 73. no 77. so ẹ wúrọ̀ àwọn yẹn sí. wọ́n ní káwọn lẹ́yìn nísìn. àwa wà bí. àwọn ọmọ mi ìgbà àlàáfíà. kò sí nǹkan tó sọnù tọ́lọ́run ò lè fi lọ́pọ̀. kò sí nǹkan tó sọnù tọ́lọ́run ò lè fi lọ́pọ̀ rẹ̀ wọ́dà. ọlọ́run fi lọ́pọ̀. ọlọ́run lọ́pọ̀ ìpọ̀lá fún wa. ọlọ́run gbàdúrà wa. wọ́n lá ṣeun. Akí gbogbo yín lápapọ̀ ẹ rásà akí yóò ẹ kú gbádùn o kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kábíyèsí ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí tí wọ́n ń bá àwọn èèyàn wa sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ní ìlú Chikanda, wọ́n ń jẹ́ kó yé wọn pé kí wọ́n fọkàn balẹ̀. Àwọn gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n kàn sí wọn lẹ́yìn sọ́kà, wọ́n sì ní pé kí ẹnìkan kí wọ́n má bára wọn jà mọ́. So ìjà ti parí. Gbogbo àwọn ẹ́míà ilẹ̀ Bàrùbá náà ni wọ́n jọ kọ́ pọ̀ pẹ̀lú ọba ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ látòrí ẹ́míà Òkúta, ẹ́míà Gbanara, ẹ́míà Chikanda. So gbogbo náà ni wọ́n jọ wà ń bí lẹ́ni ẹ́míà Yashikira. So láti pé kábọ̀jọ ṣàbẹ̀wò sí àwọn nǹkan tí ó bàjẹ́ ní ìlú Chikanda. Àwa bẹ̀ lọ́hùn kọ́lọ́ mọ́ jẹ́ ká rógun o, ká mọ́ rọtẹ̀, ká mọ́ rí dààmú. Ẹ̀ ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ATV àti Ṣakí lọ́mọ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. So kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Á láǹfààní láti máa padà sí ìlú Ṣakí, a sì bẹ̀ ìlú yìí kún ó jọ torí Ọlọ́run kún ó lo ìfẹ́. So bákan náà bàbá wa Ìbà ti ilẹ̀ Kìṣí àwọn náà wà ń bí pẹ̀lú wa. Àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò àwọn náà wà pẹ̀lú wa. Ikọ̀ Àmọ̀tẹ́kùn àwọn náà ń bẹ pẹ̀lú wa ń bí àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ọlọ́pàá wa. Thank you a lot. Ẹ ṣeun púpọ̀. Gbogbo wa lápapọ̀ àní dààmú. So ìlú Ṣakí Ọlọ́run ní jó bàjẹ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Much love and God bless you all.